ẹ fẹ́ gbé ẹ̀sìn ara yín níta ẹ̀yin Yorùbá nation. Olè, association of olè òní Yorùbá nation. Association of jàgùdà olè òní Yorùbá nation. Ẹ̀sìn yín wà ní ọwọ́ wa. Àánú Sunday Igboho ló kàn ń ṣe bí. Owó Yorùbá nation tí wọ́n dá níbo ló wà? Àtẹ̀yí táwọn diaspora dá sí ọwọ́ Koiki tọ́nà fẹ́ fi dá radio station lẹ̀. Radio station yín òun dà. Mo ní ẹ̀yin àti Sunday Igboho àti gbogbo yín pọ̀ nípò gbá yín ọ̀tẹ̀ níyín ọlọ̀tẹ̀ níyín. Kò sí nǹkan tó jẹ́ Yorùbá nation, a ṣe Yorùbá nation. Ọmọ Oòduà ni wá, Oòduà nation la need tàbí restructuring nǹkan tá nílò nìyẹn. A fẹ́ Yorùbá nation. Ẹ fi ń powó sápò ara yín ni. Olè ni yín jàgùdà ọlọ́ṣà òun ni yín. Ẹ bẹ̀ sí gbá àwọn èèyàn, ẹ bẹ̀ sí scam àwọn èèyàn. Ẹ scam wọn tán ọ̀dọ̀ ọba ìlú ẹ mélòó ṣán dọ̀dọ̀ Olúbàkà. Ṣán ti wá sọ́dọ̀ Olúbàkà rí. Ọgì transformer ó lọ́mọ ìlú Gani Adams ni mí pé Gani Adams ló rán mi. Ọ̀rọ̀ yẹn ní ìsìn máa dẹ̀ sẹ́ni kìíní ẹ̀ sí Gani. Wọ́n nílò láti sú ẹ pẹ̀lú nǹkan tó sọ yẹn kó wá mú evidence ẹ̀ jáde. Wo ayé ẹ̀ náà bó ṣe rí gbogbo owó tẹ́ ẹ kó jẹ náà ní Yorùbá nation. Wo bí ayé ẹ̀ ṣe rí. Ẹ tútù jáde Yorùbá nation kó tún bẹ̀ sí pa àwọn ọ̀dọ́ lọ. Gbogbo yín wá jáde ẹ wá rìn ọ̀dọ̀ àwọn ọba ọlọ́tẹ̀ kankan káàkiri àwọn Aláàfin Olúgbọ̀n kankan. Ẹ wá fẹ́ rìn ibi tẹ́ ti wá fẹ́ tẹ́ ẹ wá fẹ́ gbé Déjì Àkúrẹ́ àti Ọlọ́wọ̀ ẹ tún fẹ́ gbé mọ́ra ẹ máa tẹ́ ń bọ̀ ni. Ẹ máa tẹ́ bọ̀ ń bẹ̀. Aláàfin ọlọ́tẹ̀ ní ọ̀rẹ́dì Olúgbọ́n ọlọ́tẹ̀ ní ọ̀rẹ́dì ẹ lọ bá àwọn èèyàn máa ṣèpàdé yín. Ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ọba yìí tó kù wọ̀nyẹn ìjọ tẹ lọ sí ibibẹ̀ wọ́n wà láti ní mo mọ̀ ìjọ tó ń lọ sọ́dọ̀ Déjì mo mọ̀ èmi náà dẹ̀ ti ṣe write up mo ti sẹ́ndẹ̀ sí youth forum ní ibibẹ̀ wọ́n dẹ̀ ti submit ẹ̀ fún wọn wọ́n gbọ́dọ̀ gbàlejò yín torí ọlọ́tẹ̀ ni yín anti Tinubu ni yín ẹ fẹ́ ṣe Yorùbá nation against Tinubu òun ni a mọ̀ olè ni yín. Sunday Igboho mo tuntun sọ kó padà lọ sílé Ifẹ̀ kó lọ tọrọ àforíjì ńbẹ̀ bí Aláàfin tó lọ bí ó ṣe lo Sunday Igboho against Ilé Ifẹ̀ tó ń deploy Sunday Igboho lọ sí Modákẹ́kẹ́ tí wọ́n fi bá àwọn ará Ifẹ̀ jà tí wọ́n bẹ̀ sí pa àwọn ọmọ Ifẹ̀ ṣòro bí Ifẹ̀ ò mọ̀ ní ó wá yá ní ìsìn ó wá ló fẹ́ gba ìwọ tẹ́ kó ti pààyàn ó wá ló fẹ́ gba Yorùbá nation bó ló fẹ́ gba Yorùbá nation sí Sunday Igboho níbo ló fẹ́ gbà sí ìlú wo ló fẹ́ gbà sí go back to that Ilé Ifẹ̀ lọ tọrọ àforíjì lọ́dọ̀ wọn. Ó tún wá lọ sórí rédíò Kọ́lá Olótù ó tún lọ ń sọ ń bẹ̀ ó ń kọ̀máàdì ìbọn ó ṣe bá ó ṣe tọ̀hún ó ṣe kùkù bá bẹ̀rẹ̀ sáàsùn ìgbà tí wọ́n jagun Mọdákẹ́kẹ́ ṣé wà ló pààyàn allegedly ṣé wà ló pààyàn kó sọ fún mi ọwọ́ ẹ̀jẹ̀ wà ń bẹ̀ kò sí bí nǹkan tẹ́lẹ̀ fẹ́ ṣe bó ṣe lè ṣe ṣe ìkíní ẹ̀jẹ̀ wà lọ́wọ́ yín èkejì orúkọ Yorùbá tẹ́lẹ̀ tó fẹ́ gbà gbogbo àwọn àṣeyọrí táwọn bàbá wa ṣe táwọn lọ́wọ́ ṣe mélòó nínú ẹlẹ́rí kó fi dárúkọ Yorùbá Oòduà ní gbogbo wọn pátá òun ni àṣeyọrí sí wà ẹ̀yin dẹ́ fẹ́ gba Yorùbá nation kò ní dáa fún yẹ̀yìn àti Yorùbá nation yìí yẹn kò ní yẹ yín. Ẹ̀yin lókè nínú ilé Sunday Igboho yẹn association of 419 kí ló fa ìjà Koiki àti Awíkókó wọ́n dá owó ẹlẹ́fẹ́ fi create radio station Koiki ń dáná owó ó ń ku owó náà ra yìí ṣebí kan tó fa ìjà wọn àti Awíkókó nìyẹn. Bàyẹ̀ ká Awíkókó òun náà fún ara ẹ̀ náà ìsapá òṣèré ti ní ni wọ́n kí ló kọ́kọ́ fa ìjà wọn nígbà yẹn owó Yorùbá nation tó ń dá fún yín òun dà ẹ mú jáde ṣé kìí ṣe olè ṣe bẹ́ẹ̀ fi ń gbá àwọn èèyàn ní ẹ wá dúró ẹ̀mí tó ti sọnù nínú Yorùbá nation ó wá ń sọ nínú fídíò yẹn ó ní Yorùbá nation ẹ̀mí ò sọnù jọ àwọn tí wọ́n pa lẹ́kọ̀ọ́ ńkọ́ dá mi lóhùn àwọn tí wọ́n pa lẹ́kọ̀ọ́ ńkọ́ àbí àwọn tí wọ́n pa silently ṣé gbogbo àwọn tó ń ṣe rally fún Yorùbá nation yẹn ṣé gbogbo wọn ló pé tí wọ́n wà níbẹ̀ ẹlòmíì ọlọ́pàá gbé wọn táàtì ẹ̀mọ́ bí tí wọ́n wà mọ́ bóyá wọ́n kú bí wọ́n nù ní wọn rí wọn Àdògán tó kú kì í ṣe kú Yorùbá nation kan ló kú àfa àkọ́tọ́ kámọ́lé tí wọ́n pa ṣẹ́gun ṣe kú Yorùbá nation kan ló kú so kí wá nìkan tó ń bá mi sọ àwọn tí wọ́n yìnbọn lù tí ìbọn bà ìgbà tó ṣe rálì kan lẹ́kọ̀ọ́ tí straight bullet tó lọ bá ọmọ kékeré kan bẹ̀ ṣé kì í ṣe ikú Yorùbá nation kan ní gbogbo wọn yẹn kú dámi lóhùn àní ọlọ̀tẹ̀ ní yín sẹ́ kí ni Yorùbá nation wọ́n wá sọ àwọn tó wà ní diaspora wọ́n wá sọ wọ́n di ATM ẹlòmíì tí ìyá ẹ̀ ò bá jẹ tí ìyá ẹ̀ bá fẹ́ jẹ tí ìyá ẹ̀ bá fẹ́ mu diaspora lápè àwọn máa pè wọ́n ilé mọ́mì mi sọ́bẹ̀ wọ́n fẹ́ ṣe operation fún mọ́mì mi gbé memory card mi o wọ́n ti ń kọrin tó wà ní memory card o ó kù díẹ̀ kó wọ fídíò wọ́n fẹ́ tètè ṣe operation fún wọn kó tó di pé wọ́n play orin yẹn débi fídíò fún wọn kìnnìkan òpònú ni gbogbo yín Gani Adams rí ni òpònú olópònú ara ẹ̀ gbogbo yín máa pasán ni ẹ máa rámáyé ni gbogbo ẹ̀yin Yorùbá nation ẹ máa rámáyé ni kò ní dáa fún gbogbo yín òpònú.